Apatouye Satainment TV, your #1 birthday RNL. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you. Àpátéwì mo dé orí mi àfire ó yálé olóríire ọmọ Dorcas Olúwatósìn wọ́n ni mò ń kó bẹ̀rẹ̀ fún Ọmọládé púpọ̀ Àríkẹ́ Àdè okú ọdún ọjọ́ ìbí tòní o ọmọ rẹ tó níwà ire Àríkẹ́ tó níwà tútù bí àdàbà adúmáradán dúdú bíi kóró òsín olóríire ọmọ Ìfẹ́ tẹ̀dó nílé bàbá tó bí ọlọ́mọ ńlẹ́ ọmọ lódò kan ò téréré ńlẹ́ ọmọ lódò kan ò tàràrà odò tó sàn wéréke 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 tó dé ìkùlé Olúfẹ̀ tó domi mímọ́ lólóóló oníkẹ́kẹ́ kan òdúdọ̀bù mu abàǹbàjà kan òdúdọ̀bù wẹ́sẹ̀ ògèdègèdè onísọ̀bọ̀rọ̀ nìkan ni ó mọ̀mí odò náà gbẹ sọ̀bọ̀rọ̀ ojú mi wù mí ọmọọba tí ó ní kọ́là ẹ jẹ́ kí ibi dandan mọ́ bá lábẹ́ ńlẹ́ o ìwọ lọmọ olówó ṣẹ̀ǹbáyé kówó sílẹ̀ ó tó gbòde kó tó wá dowó ẹrú kó tó wá dowó ọmọ ìwọ lọmọ ní fìtílà rébété ibẹ̀ làwọn bàbá tiẹ̀ ti ń kawó tọ̀sán tòru okú ọdún okú ìyèdùn àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí àríyáyá ni ti yá ayé ò mọ̀ fọyàyà ṣe ti yẹ àríyẹ̀yọ̀ ni ti yọ̀ ayé ò mọ̀ yọ̀ mọ́ ọ ni iná ní ṣàáyà náà ó ní tẹ́jú lẹ̀ mọ́lẹ̀ àyúnlọ àyúnbọ̀ lọ́wọ́ yẹnu bó bá ti ń lọ rè ló mọ̀ bọ̀ ọ́ rè máa họra kì í jẹ́ kí ìyá jẹ́ ìkànnà ìyà ò ní jẹ ọ́ lágbára Ọlọ́run ọba mi òkè okú ọdún o àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.